mo kí n káàbọ̀ sí Bisi Ologe TV Show lórí ìkànnì YouTube. Báyìí ni Seyi Edun àti Adéníyì Johnson ọkọ ẹ̀ báyìí ni ayọ̀ wọn ṣe kún lọ́jọ́ tí wọ́n ṣe ìsọmọlórúkọ àwọn ìbejì wọn. Ìdùnnú ṣubú la òde bí ń pé Seyi Edun kódà ó tún bú sẹ́kún. Bàbá ìbejì àti ìyá ìbejì àkànkò wọn. Tí mo dò mí jẹ́ lójú, tí mo rò pé Ọlọ́run ò ṣètò.